Ẹ káàbọ̀ sí orí ìkànnì yìí, ẹ jẹ́ ká farabalẹ̀. Ṣé rí àwọn fídíò yìí a máa play fún yín níbi tí wọ́n ti tú pẹrẹpẹrẹ àṣírí. Ẹ ti mọ̀ wípé táwọn ò bá rí báyìí, àwa kì í sọ ìta bá sọ gan. Ajẹ́pà ti ṣèwádìí kúlẹ̀kúlẹ̀ pé ṣé òtítọ́ ni ọ̀rọ̀ yìí kó tó di pé a mú wá sórí ìkànnì yìí fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ lágbo òṣèré pátápátá. Ẹ wò ó ká má fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ ẹ̀yẹ ká sojú abẹ́ kó. Ẹ máa súnmọ́ mi, ẹ máa bọ̀. Ta ló kàn sí wàhálà fún Nàìjíríà? Ìlú tí ó ní Sunday Igboho ọmọdé ọlọ ọbẹ̀ o. Kódà ó ya fídíò ńbẹ̀, ó ya fọ́tò ńbẹ̀ tó sẹ́ndì ẹ̀. Ó sì ya fọ́tò wájú police station ńbẹ̀. Àṣé igbó ọba tí ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí, àṣé náà lọ́lọ́jà Niger State, àṣé gbọ́ ọba yìí náà lọ́lọ́jà Kútọ́nù. Gbogbo ìlú tó já yìí àwọn náà tún lọ jálù míì, wọ́n tún lọ jálù míì. Àṣé gbọ́ ọba náà ló tún lọ jáwọn orílẹ̀-èdè míì. Ó fẹnu sọ gbogbo bíi Mali láti orílẹ̀-èdè kan sórílẹ̀-èdè kejì. Àjọ àgbáyé ló sì lágbára lórí ẹ̀. Àṣẹ́nu gbọ́ ọba yìí kò sí orílẹ̀-èdè kan tó lágbára tó bá ń bẹ nínú àjọ àgbáyé tó lè sọ pé òun ò fẹ́ o, òun fẹ́ wú gbogbo igi ibẹ̀, òun fẹ́ máa rí gbogbo ibẹ̀ kétékété, òun fẹ́ gbé katapila lọ ibẹ̀ kóhùn ó wú igi, kóhùn ó wú gbogbo ẹ̀ pé ibẹ̀ làwọn èèyàn ń fara pamọ́ sí. Àṣejọba orílẹ̀-èdè kan ò lágbára ẹ̀, a tó ń bèrè ìjọba àpínlẹ̀. Kí ni agbára tíjọba àgbáyé ní lórí igbó ọba yìí? Òfin wo ní ń bẹ lórí igbó ọba yìí? Àṣé nínú igbó ọba yìí lẹ́yìn ẹranko èèyàn gbọ́dọ̀ gbénú igbó ọba yìí, wọn gbọ́dọ̀ kọ́lé síbẹ̀. Àṣé nínú igbó ọba yìí ó wà nínú òfin pé wọn gbọ́dọ̀ máa da màálù ńbẹ̀, wọn gbọ́dọ̀ máa sọ̀rọ̀ ajé ńbẹ̀. Àṣé nínú igbó ọba yìí ó wà ńbẹ̀ pé wọn gbọ́dọ̀ máa dá fátìrì ńbẹ̀. Nínú òfin àjọ àgbáyé ni o. Nínú igbó ọba tiwa tìpínlẹ̀ Ọ̀yọ́ àti tìpínlẹ̀ Kwara tó líǹkì mọ́ Kwara State, òun náà lọ gba Oríire lọ́gbẹ́tì, ibẹ̀ náà wọ́n gbàdé Kwara State. Àṣé àwọn kan ń gbẹ́nu igbó yẹn tó jẹ́ pé àwọn Fúlàní tó lé 7,000. Àṣé wọ́n ní ibùjókòó níbi tí wọ́n ń gbé níbẹ̀ tí wọ́n lọ́ba tí wọ́n níjòyè. Àṣé bẹ̀ ń lágbára débi pé wọ́n ń ṣe káràkátà lójoojúmọ́ ń bẹ̀. Àṣé màálù tí ń bẹ nínú igbó ọba yìí tá a bá mú látòríire Ògbómọ̀ṣọ́ yìí tá a bá mú lọ títí tá a fi dé bọ́dà lọ́hùn, àṣó lé ní 5 million màálù tó wà ní igbó ọba yìí, tó sì jẹ́ pé àwọn màálù yìí lólúwa. Àṣé kò sí nǹkan ìjagun tó lágbára tí ò sínú igbó ọba yìí. Àṣé AK-47 àṣé tọ́ì ni àti AK-49 bí ìgbà tọ́mọ èké bá ń fi bèbí ṣeré ni. Nínú bẹ̀ àṣé báwa kan ṣe mọ̀ pé tá a bá gbé mọ́tò láti challenge àmọ́ bá ṣe gbà á tọ́jẹ́ pé yóò yá tá a fi dé géètì kíá. Àṣé làwọn kan mọ àtọ́jú ilé àtọ̀nà ẹ̀bùrú ọ̀nà gbọ́rọ̀ àtọ̀nà bùsọ̀ bẹ̀. àwọn tá a jọ máa ará àdúgbò bẹ̀ gan àmọ́ tó wọn tó sì jájòjì ni wọ́n. Àṣé àwa tá a jẹ́ Yorùbá yìí, ṣé àwa lágbára bẹ́ẹ̀ nínú igbó ọba tiwọn lọ́hùn? Igbó kálukú orílẹ̀-èdè yìí ló ní igbó ọba tiẹ̀ náà. èyí ń tọ́ lọ títí tó fi dé Niger State. nínú igbó ọba ń bẹ̀ sáà lè bá Yorùbá ń bẹ̀ tí wọ́n ń tà tí wọ́n ń rà. ẹ tún wá gbọ́ láàárọ̀ yìí o, ohun tó fa gbọ́n mi sí omi ò tó fa gbogbo wàhálà tá a ní láàárọ̀ yìí. Ààrẹ wa ni President Bọ́lá Ahmed Tinubu. ẹni hàn yín ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan. ọwọ́ rẹ̀ ló ti wá gbogbo wàhálà tá a ní Nàìjíríà báyìí. gbogbo àwọn tí a ń ṣèjọba látàyè ológun láti 1960. àṣírí kan wà tí wọ́n ń da ṣọ́ọ̀bù tí wọ́n ń pa á tì tẹ́nìkan kan ọ̀rẹ́ débẹ̀. Àṣé Bọ́lá Ahmed Tinubu òun lẹ́ni àkọ́kọ́ tí ó láyé àgbàràmù tí ó sọ pé ẹ kó owó Nàìjíríà ẹ kó síbì kan, ẹ ń pín lóṣooṣù, ẹ ń pín owó Nàìjíríà ẹ fi ń ṣe sọ́bsidì, àwọn mẹ̀kúnnù ń jìyà, ẹ̀yin sì ń pín owó, ẹ̀ ń dagbádá bolẹ̀ gẹ̀rẹ̀yẹ̀ láì ní ọkọ̀ ojú omi tí ń fa epo, ẹ sì ń pín owó sọ́bsidì, ẹ sì ń pín. Síbẹ̀síbẹ̀ Nàìjíríà tẹ́ ń pínwó rẹ̀ yìí ó ti á jẹrà wọnú, ó ti ń di pé wọn ò rówó oṣù òṣìṣẹ́ san. àwọn orílẹ̀-èdè kéékèèké ń yá wa lówó tá a fi ń sanwó oṣù. bá a ṣe dẹrú China nìyẹn o, nípasẹ̀ pà ń yáwó lọ́wọ́ wọn. a sì tún fẹ́ máa ṣiṣẹ́. ìjọba tó ti kàmpé pé láàrin ọdún 4 tó ń bá lò òun ó ṣe ribiribi, òun ó ṣe yàyà 6. nígbà bá débẹ̀ ni ò ní bówó.
tó bá débẹ̀ tí ò gbowó ó sì fẹ́ káwọn aráàlú ó rí pé òun náà ṣe nǹkan wúrúwúrú wọ́n wá lọ báwọn China wọ́n wá fi kùlùkùn pẹ̀lú wọn pé ẹjọ́ ẹ bù aláṣìírí ẹ bá wa ṣe bíríìjì báyìí ẹ bá wa ṣe bíríìjì báyìí a máa sanwó rẹ̀ fọ́dún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n a máa sanwó rẹ̀ fógójì ọdún gbèsè tí ìjọba míì jẹ ọmọ tẹ̀ tí lóyún ẹ̀yọ́ san bẹ̀ ìyẹn ni Bọ́lá Ahmed débẹ̀ tó ní bápọ̀ bá ṣe san èèyàn a máa ká a lérí sọ́bsidì tó kọ́kọ́ yọ lórí owó epo yẹn nọ́mbà 1 ọkàn lóró òrùn àwọn olówó ló kó bá àwọn náà wá ṣe mítìnì yọ̀ọ̀dà padà ńgbà àwọn aráàlú bá ń kọ̀ǹplẹ̀n wọ́n retí pé ká kọ̀ǹplẹ̀n ká ṣèwọ́de ká ṣe gbogbo ẹ̀ àwọn Bọ́lá Ahmed Tinubu wọ́n tẹ́ ọ̀rọ̀ sórí tébù fáráàlú wọ́n fi hàn gbogbo ìlú pé tí ń ṣẹlẹ̀ rèé o àwa ò lè parọ́ fún yín o aráàlú gbọ́ pé bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ bó bá ìpowó epo léwó náà ni a jẹ́ pé ẹ fi ṣe nǹkan tó dáa fáráàlú wọ́n wá bẹ̀rẹ̀ láti ìgbà náà wọ́n bẹ̀rẹ̀ sí publish iye tí wọ́n ń pín sí ìpínlẹ̀ kọ̀ọ̀kan lẹ́yìn tí èyí fẹ́ ṣẹlẹ̀ tẹ́lẹ̀ wọ́n ń gbé jáde lórí íńtánẹ́ẹ̀tì tó bá gúgù rẹ̀ ní ìsìn ọgbọ̀yọ̀ Ọ̀yọ́ state gbà lóṣù yìí iye tí wọ́n gbà iye tí wọ́n pín ní stéètì kọ̀ọ̀kan wọ́n ń tú àṣírí yẹn ìyẹn dé ní ara ń tó fa sùnwọ̀n mínímọ̀ ń sọ fún yín yẹn o ẹ̀ẹ́kàn máa kùn lẹ́ẹ̀ máa kùn náà o àwọn olówó yẹn àtàwùsà àti ti Ìgbò àti tilẹ̀ Yorùbá gbogbo wọn foríkorí wọn ṣe mítìnì ẹ̀yin bábá gbóúnjẹ lẹ́nu wa òun náà ò ní láṣẹ yege ká tó sọ̀yún òtàn òun náà ò ṣe díẹ̀díẹ̀ ká tó pẹ́rú ẹyẹ kéré ó tuntun gbóúnjẹ wọ́n máa gbówó kan jáde ní Central Bank tí a bá gbówó ń jáde tí a bá ń ṣẹ́ owó ní 50 naira ní Central Bank wọ́n máa tà ní bíi 120 naira níta láì fà ẹni wọ́n bá fẹ́ là wọ́n kàn gbé owó fún gbìí lówó Central Bank wọ́n gbé fún òun gbé fáwọn bòròdò change bọ́ bá pé kò rówó rárá lórí ẹ̀ bí ẹ bá fún 20 naira lórí rẹ̀ òun ti là bí a bá gbé fún yàn lẹ́ẹ̀kan kò yẹ kọ́ńtọ̀ tún mọ̀ sí mọ́ tí ó fi jáde láyé Bọ́lá Ahmed débẹ̀ ọkọ̀ wọ́bọ̀ ó ní kò rí bẹ́ẹ̀ mọ́ o ibi tówó Central Bank bá ń lọ ibi tí dọ́là bá ń lọ tí pásítálì bá ń lọ kí gbogbo wọn jọ máa mọ̀ ẹ̀ ń bá fẹ́ ṣẹ́wó kí kálukú ọmọ lọ dàrẹ́ẹ̀tì owó ṣíṣẹ́ ti báńkì ti Central Bank àti bòròdò change ọwọ́ fẹ́ jọra wọn ni wọ́n tún ní irú kí leléyìí àwọn oníjọ́ ṣèjọba rẹ̀ láṣegbádùn kò dín méjì ẹlẹ́ẹ̀kẹta rèé o gbogbo gómìnà nípínlẹ̀ wọ́n ti dọ́gbọ́n wípé àpò wọn ní owó local government ń wà àwọn ni wọ́n ń ṣàlàyé pé Bọ́lájí máa lọ Ìbàdàn North máa lọ Ìbàdàn West lọ́mọ bá ń sojú mi ń bẹ̀. irun gba alágbàṣe ọ̀sán ní gbogbogbò kó gò tó ẹni ó gbóko fún un. tí Bọ́lájí bá ń pẹ́ kinní kan ojú títì kan ṣe kinní kan yọjú sí mi lọ́la. ìjọba Bọ́lá Ahmed débẹ̀ ó ní òrí bẹ́ẹ̀ mọ́ pé kálukú àwọn local government yóò máa gbowó dàrẹ́ẹ̀tì ni. kò dín mẹ́ta ara wàhálà tí Bọ́lá Ahmed tó fà sí wa lọ́rùn. èyí tó bá wá fẹ́ tó fi jẹ̀bi nú àwọn ọ̀rọ̀ tí mò ń sọ ẹ máa kọ́lẹ̀ o pé ọjẹ̀bí ń bì ọjàre ń bì. ó ní local government ni wọ́n máa sanwó local government fún direct. àwọn ìpínlẹ̀ mi ò tí ì bọ́ nínú àǹfààní kí local government ó máa gbowó ẹ̀ direct. bí local government ó bá sì gbowó ẹ̀ direct àwọn kọ̀ọ̀kan wà tó jẹ́ pé kò ní jẹ́ ṣíṣe local government lọ́mọ títí agboolé tó bàjẹ́ ńlọ́mọ gọ́tà tí ò dáa gbogbo ẹ̀ ju gbogbo ẹ̀ lọ́rẹ̀ ìjẹ́ ẹ mọ̀ pé nínú igbó ọba yìí nítorí wípé ìjọba fílẹ̀ fún ọdún pípẹ́ láti 1960 tí wọ́n ti pín wa ló ti wà bẹ́ẹ̀ ẹnìkankan èyí ṣe nǹkankan lórí ẹ̀ àbálò àbábọ̀ ogun olé papọ̀ mọ́ ti ta àwọn èèbó wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ọmọ wa nínú ilé wọ́n sì wọnú igbó yìí wọ́n sì wá bí tí àwọn nǹkan àlùmọ́ọ́nì wà ń bẹ̀ wọ́n sì ń wà á láti ìgbà náà láti ìgbà tí wọ́n ti wọnú igbó yìí láti ìgbà tá a ti ń jẹ gbèsè tá a rówó san tá a ti ń ké báwọn pé ẹ dákun ẹ yá wa níye báyìí á fi sanwó oṣù o àwọn ń ṣe construction lọ́dọ̀ wa wọ́n láǹfààní àti máa kó àwọn nǹkan èlò tí wọ́n fi bá wa kọ́lé wá tí wọ́n fi la bíríìjì wá nínú àwọn nǹkan yẹn tí wọ́n fi yẹlẹ̀ wò tí wọ́n fi yẹ gbogbo
mineral resources tó wà nù lẹ̀ nǹkan àlùmọ́ọ́nì wọ́n kàn ó láwọn oríṣiríṣi àwọn ibi inú igbó yẹn wọ́n kẹnu bá sunùkún ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní wú wọ́n wá diamond wọ́n wá lithium ní tí wọ́n ń pè ní lithium ọ̀fẹ́ wọn ju góòlù lọ tí wọ́n bá wọ àpò ajílẹ̀ lithium kan àpò ajílẹ̀ tọ́kadà lè gbé láti inú igbó yẹn níbi tí ó gbé jáde sí tí wọ́n fi máa lóòdù ẹ̀ sórí tírélà 12,000 ni ọ̀kadà ń gbà láàrin ìrìn ordinary bíi 30 minutes 40 minutes. ìjẹ́rú ọlọ́kadà míì ṣé yóò fẹ́ gbèrò gbòòrò mọ́ tó bá lọ tó bá yípo bẹ̀ lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ tó gba 12,000 ṣe mọ̀ pé òun ti ráyé wánu wọ́n wá ń wá kínní tipẹ́ tí wọ́n ti kẹnu bọ̀ ọ̀pọ̀lọpọ̀ wàhálà tó dé bá wa àwọn nǹkan èròjà ogun tó wọlé á bá àwọn màálù wá wọ́n dì mọ́ màálù àwọn màálù tí ń kírọ̀sì láti bọ́dà àwọn ìbọn wọn ń dì mọ́ ara màálù wọ́n ń gbé wọn kírọ̀sì bọ́dà gbogbo àwọn nǹkan yẹn ti wà nù Nàìjíríà dẹ́dẹ́dẹ́ ìjọba wa sọ wípé àwọn ò fẹ́ kí wọ́n wá nǹkan àlùmọ́ọ́nì tó jẹ́ ti gbogbo Nàìjíríà yìí èyí tí a wà nínú Ọ̀yọ́ stéètì tí Ọ̀yọ́ stéètì bá yí padà tó bá dà bí Èkó owó tí a ti rí ń bẹ̀ ó tó ní tí ó lè sọ Ọ̀yọ́ stéètì tí ó fàìn ju Àbújá lọ owó stéètì níbo lẹ wá ń kó o lọ ṣùgbọ́n sáwọn stéètì mọ̀ ń pa rẹ̀ àwọn wo ló ń gba 600,000 lọ́wọ́ àwọn tírélà kọ̀ọ̀kan tí wọ́n ń lọ rèé kó nǹkan tírélà ò sì lọbẹ̀ rárá ó kéré pin 100 tírélà ń wọbẹ̀ lójúmọ́ tí ń jáde ta ni wọ́n ń sanwó yẹn fún owó tí wọ́n ń san táwọn tírélà ń san yẹn ta ni wọ́n ń san fún lábẹ́ àsíá àjọba wo ni àbáwọn kan ní àkàn ń lo agbára wọn tí wọ́n ń lọ rèé gbowó ń bẹ̀ àtẹ̀mí àtẹ̀yìn wọ́n ti fìyà jẹ wá jìnnà gbogbo ohun tí Tinubu mọ̀ lóhùn ń jà fún rèé tí wọ́n fi ní túnú rẹ̀ ó fa sàbí ti pọ̀ jù fún kí ni tiẹ̀ ó kọjú mọ́jọba tí ń ṣe èwo tún ní tiẹ̀ pẹ̀lú gbá àtàwo ìjọba òkèèrè ọ̀pápọ̀ mọ́tilẹ̀ wa ọ̀n kó nǹkan èròjà ogun ọ̀n kó fún wọn bí wọ́n bá bá yín fà á ẹ bá wọn fà á ẹ má gbà fún wọn. àwọn Amẹ́ríkà tí àwọn ní àwọn wá gbìjà wá ń jò ní information tó dájú ń bẹ lọ́wọ́ wọn ni a fi wá wọ́n ní information lọ́wọ́ pé àwọn èèyàn ni a sì ń gbá ojú Nàìjíríà báyìí ọ̀dà ṣé ń wá já yín sí àwọn náà ò ṣe tí wọ́n fọ́lọ́hún o bá a bá bá yín gbà bá a bá bá wọn léyìn wọn kú òǹbẹ̀ àwọn tí wọ́n ń gbógun tì yín nǹkan kan ẹ rí bí ọwọ́ bí kíní bí kòtò lithium tí wọ́n ń gbẹ̀hún àwọn ọba yín mú bẹ̀ dání àti bí ọwọ́ epo bíi Calabar Port Harcourt epo kan tí ń bẹ lẹ́kọ̀ọ́ náà tí wọn ò tí ì discover àti tòògùn àmọ́ báyìí mójútó bẹ̀ nígbò láwà bọ́ lóko ẹrú lóòótọ́ àwọn Amẹ́ríkà lè gbèjà wa tí wọ́n bá wa lé gbogbo àwọn agbésùnmọ̀mí ṣùgbọ́n àpadà tó bọ́ sọ́wọ́ tiwọn náà ni àwọn náà padà mọ́ control ẹ tó bá wù wọ́n wọ́n mọ̀ fi sórí àlééfà ìyẹn ni wọ́n fẹ́ bá wọn fà ní ràn táwọn ràn ò gbà àwa láàmú ṣèjọba ara wa fúnra wa ẹ̀ níyàn fún wa wọ́n sì gbọ́n tí wọ́n bá yàn jọba lé orílẹ̀-èdè kan lórí kìí ṣe pé wọ́n lọ mú yàn wá láti ìlú wọn o ọmọ ìlú yẹn tó jẹ́ olólùfẹ́ wọn bọ́yọ́ kàwé ń bẹ̀ àbẹ́jẹ́ Amẹ́ríkà ń bẹ lára rẹ̀ ni wọ́n ó lò indirect àwọn ni wọ́n ń control Saudi Arabia báyìí indirect àwọn ni wọ́n ń control Israel jíjá tí Iran já tí wọ́n sowọ́pọ̀ pẹ̀lú àwọn ìjọba míì pé ẹ̀yin nìkan kọ́ lẹ láyé àwọn Korea wà ń bẹ àwọn gbá wà ń bẹ àwọn àwo wà ń bẹ àwọn Russia wà ń bẹ tí wọ́n rí pé àwọn eléyìí ti fẹ́ mọ̀ já o eléyìí fẹ́ mọ̀ já tètè pa lẹ́nu mọ́ kó tó di pé yóò já wọn yòókù lọ o èyí tí wọ́n débẹ̀ tí wọ́n àrẹ́sì wọn láàrin ẹjọ́ mẹ́ta tí wọ́n kó ń bẹ̀ láàrin ọ̀sẹ̀ kan ni a pè lọ́ba dìgbà yìí akínní náà mọ̀ fẹ́ mọ̀ ṣe bí ẹlẹ́ran ara wá tún kéròjà irinṣẹ́ wọlé sí i nígbà wọn bẹ̀rẹ̀ ní rí i pé eléyìí kọjá bẹ́ẹ̀ ẹja bá negotiate ni o àwọn eléyìí ọ̀kọ́kú eṣẹ́ ọ̀kọ́kú ni wọ́n o àwọn tá a láfẹ́ ju bọ́ǹbù sí tí gbogbo wọn bọ́ta tí wọ́n so wọ́pọ̀ tí wọ́n fẹ́ fèsì kú yìí àwọn eléyìí wọn ò ṣe é bá jagun o tí wọ́n bá ti gbé orílẹ̀-èdè kan wò tí wọ́n ti rí wípé agbára àwọn ò lè ka àwọn rìn ẹ̀yìn ńbẹ pàápàá jùlọ tí wọ́n ti rí wípé àwọn orílẹ̀-èdè tó lágbára bíi Russia wà lẹ́yìn wọn níjó ní Russia ń sọ pé k'Amẹ́ríkà ọmọ tanra rẹ̀ jẹ́ o
àwọn Iran wọ́n ní àdó olóró tí wọ́n lè yìn láti ìlú wọn tí ó sì balẹ̀ sí Amẹ́ríkà ṣé ẹ mọye kilometers tí ó rìn over 1,400 kilometers ni ó rìn láti ìlú wọn tí ó fi dé Amẹ́ríkà o. wọ́n ní kódà wọ́n ládò olóró tó lè rìn more than 2,000 miles o. ọwọ́ ń lọ bẹ́ẹ̀ ẹlẹ́kẹrin mọ kàálẹ̀ fún yín níbi nǹkan àwakùsà. àwọn nǹkan tí ń kógun bá wa là ń wò lẹ̀ ń gbọ́n o. gbogbo ọmọ tí a kó lọ nú gbó kèé kọ àwọn ọmọ pọ́mọ tálíkà ni wọn ò lè rí kọ́bọ̀ tí wọ́n gbà lọ́wọ́ wọn. wọ́n níjọba làwọn fẹ́ bá negotiate. gbogbo tí wọ́n mọ̀ pé tí wọ́n mọ̀ demand fún lọ́wọ́ ìjọba àwọn tẹ́ ẹ kó ẹ dà wọ́n lẹ̀. àwọn bíi ìwakùsà báyìí ẹ filẹ̀ fáwọn ẹ mọ̀ débẹ̀ mọ́ ẹja wọn mọ̀ mójútó. ṣé wọ́n ti á gbàjọba àbí wọn ò gbàjọba indirect báwọn. àwọn kan wà nú àwọn olóṣèlú yẹn tó jẹ́ pé wọ́n fẹ́ ṣe ní do or die tí wọn ò bá ilé dìbò ní 2027 ọbọ tán yányánú wọ́n wá ní kàkà kékun má jẹ ṣèṣe ayé àfi ṣàwàdànù àní kò ní débẹ̀ ó débẹ̀ kò ní lò jẹ kan lọ ẹn tó wà ńbẹ̀ náà ni tóun ti forí ìhun ṣe wàhálà tóun ṣe gbá tóun ò sùn fódìdí bí ọdún kan ọdún méjì àsìkò ti tó kí òun ó parí iṣẹ́ yìí káwọn èèyàn ó ṣe dànsákì ìwọ̀n bóun ó tiẹ̀ gbéjọba lẹ̀. àwọn ní fífà tiwọn náà tún wá lé ó lé kéńkà. àwọn olóṣèlú ni wọ́n fi wá ka scores. wọ́n bìlíìfù wípé tí ọ̀bá sí ẹ̀ nínú ìjọba tó wà ń ta yìí kò sí bí wọ́n ṣe lè ṣe. àwọn apá kan dúró ní dúró gbogbo ntọ́ bá gbà láàfún. àwọn apá kan dúró ní dúró wípé a máa lo social media. àwọn gbóná pọ̀ wọ́n gùdù pọ̀. àwọn a máa àti nǹkan tí wọ́n ṣe AI rẹ̀ tí wọ́n sì là mọ́ Facebook. wọ́n a máa ṣe AI fídíò tí wọ́n sì là mọ́ gbogbo orí social media. bẹ́ẹ̀ rí bí wọ́n ti ń pààyàn lọ bẹ́ẹ̀rẹ́bẹ́. wọ́n lè rí náà kankínà kan máa jó lójú títì káwọn èèyàn pọ̀ ńbẹ̀. wọ́n kọ Ọ̀yọ́ ègé ní sí ṣé bẹ́ẹ̀ ní fẹ́ dúró ní fẹ́ dúró kẹ́ ẹ̀ tún wò pé kó tún ní Ọ̀yọ́ ègé ní Ọ̀yọ́ ègé ní àṣà ò. nígbà yẹn bàbá gbọ́ lẹ́ gbọ́ pé ọkọ̀ epo kan jóná kí ló wá tún fọ̀ Ọ̀yọ́ ègé níbí yìí. ẹ tún lè máa wò lórí fóònù lọ́kẹ́ gbọ́ wọ́n dé gbàwá ó wà lọ ya ibi àwọn ọmọ sùkúù níbi tí wọ́n ti ń sáré bóyá wọ́n ń ṣeré lọ́sàn-án wọ́n jọ ń léra wọn lọ́sàn-án wọ́n yà á mọ́ wọ́n wá ya ẹyẹ gbogbo àwọn gbọ́mọgbọ́mọ wọ́n yà wọ́n plọ́gì ẹ̀ mọ́ra wọn. ẹ gbàwá o. wọ́n fi voice over sí lábẹ́ ẹnìkan mọ̀ sọ pé kinní kan. ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń rí lórí Facebook àtàwọn tó ń rí lórí social media yẹn tí wọ́n ń jẹ́ ọkọ̀ Yorùbá tí mi ọjọ́ Ṣàngódélé nǹkan kan Ògúndèjì ń bẹ̀ irọ́ ni kèé sàwọn ẹ̀yà wa àwọn ẹ̀yà míì ní lóko wa tí wọ́n fi ọba sọ fún kínní ní ọgbà ọba sọ pé eke ń wá ṣùkú lóko rẹ náà ní ọgbà tí ó gbé ọ gbé jáde òṣèlú wà lára tí ń fi wá kaskọ́ọ̀sì.